tí ààrẹ bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá pè mí pé kí n fún àwọn onímọ̀ràn mẹ́ta áńgù tí mo lè gbà wò pé ìbẹ̀rẹ̀ áńgù bá ṣe mẹ́ta. Àkọ́kọ́ ni pé kó má jẹ́ pé gbogbo àwọn tó ń jírí gbogbo ìgbà wọ́n jẹ́ olówó. Ó yẹ ká gbìyànjú kán ní ọ̀rẹ́ tálíkà. Tálíkà ni ò ní tàn wọ́n. Tálíkà ìtàn yàn ó lè lọ́rẹ̀ẹ́ tó jólówó. Àwọn tí ó súnmọ́ rẹ̀ náà olówó náà níjọ́ tó máa ń ṣe ìnáwó àwọn tẹ́ máa bá pàtí àwọn èèyàn ńláńlá ni. Ṣùgbọ́n tẹ́ bá lọ́rẹ̀ẹ́ tálíkà àbẹ́ bá ní ọ̀rẹ́ tálíkà tó gba ọ̀rẹ́ kan báyìí bẹ́ẹ̀ bí báyìí tó rí pé tálíkà ni ìyẹn ò lè ṣí létí pé bàbá báyìí ni. Ìkejì ká má kọyán àwọn ọ̀dọ́ kéré. Dó àwọn ọ̀dọ́ oríṣiríṣi àwọn kan sọ pé wọ́n ti di rádaràda látàrí bí ìlú ṣe ní náà dé ni. Torí bọ́ọ̀dì ò bá ti dùn bí ìgbẹ́ ṣe máa rí. Ọ̀dọ́ ló máa sọ pé dádì lírí àbí báyìí wọ́n ti sọ pé ọ̀dọ́ wọ́n ní àgbà ní ṣèlú ọmọdé ní bá ní ṣílé bábẹ́ ni. Bí nǹkan bá ṣe rí láàrin ìlú àwọn tó jẹ́ ọ̀dọ́ ló máa sọ pé ẹ̀sà ọdún mẹ́rin ò jìnnà àbí orí báyìí ò jìnnà ẹ ṣe báyìí ilé lọ́nbí. Ṣùgbọ́n wọ́n ti pẹ̀lú situation látẹ̀yìnwá ó ti jẹ́ káwọn ọ̀dọ́ wa náà wò pé gbogbo ọ̀rọ̀ làwọn ṣáà ń gbà wá o. Àwọn tó bá jẹ́ who is who náà ọ̀dọ́ wa ẹ̀sà ní angle education báyìí ní angle agric báyìí ní lọ́nà bí báyìí ní. So kán ní ọ̀rẹ́ tó jẹ́ tálíkà tí ò lówó tó wọn, kán ní ọ̀rẹ́ tó jẹ́ ọ̀dọ́. Ìkẹta ìgbé ká máa gbà gbogbo rántí pé gbogbo nǹkan láyé máa tán. Ànábì sallallahu alaihi wasallam ní àwa mùsùlùmí nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́ràn jù ó pa ó. Kán rántí wípé ká máa gbogbo rántí pé àwọn ò lè lò tó ń táwọn ti ń lò pọ̀ mọ́ ọjọ́ orí wọn. Ìwọ̀nba tó ṣẹ́kù kán máa fi ṣe dáadáa. Sùkú tẹ̀lé rí bẹ́ẹ̀ ni. Bàbá wa ẹ̀kú mẹ́ta Ìjọba pẹ̀lú. ẹ jọ àwọn èèyàn fẹ́ mọ orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ àwa ti mọ̀ yín ṣùgbọ́n gbogbo ayé náà ló mọ̀ yín ṣùgbọ́n ní orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́. Orúkọ mi ni Taofik Adéṣílé Adéwálé tí àwọn èèyàn náà sì Dìgbòlùjà. ọmọ bíbí A bí mi ní ìlú Ìbàdàn. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Bàbá mi ọmọ Ìbàdàn ní agboolé kan tí wọ́n pè ní Lóńgbà ní oríta mẹ́rin Ìbàdàn bíbá ayẹyẹ. àwọn iléèwé kò lè lọ ní sísẹ̀ tẹ̀lé láti orí primary lórí higher institution. Mo lọ sí Islamic Mission School 1 Odoye ní Ìbàdàn. Mo lọ sí African Church Grammar School ní Àpáta ìyẹn náà ní ìlú Ìbàdàn. Ìwọ̀n tí Olódùmarè fún mi ní àǹfààní láti kà nìyẹn. So ibẹ̀ náà mo lọ ti jáde secondary school. Ẹ jọ̀ọ́ àwọn kan ní ẹ tiẹ̀ máa ń sọ Arabic tí ọ̀rọ̀ kan bá lọ tó bá fẹ́ dí gágá tó dí gbùgbù pé ẹ máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa fi kún ọ̀rọ̀ yín tẹ́ bá ń ṣe ìdásí ọ̀rọ̀ náà. Iṣẹ́ ọmọ kò tí ẹ bá jẹ́ ọmọ lékè owó bá yín kàwé gbà yẹn right from the primary school to the secondary school náà là ń lọ lékè wọ́n ti kúrò ní school á bọ̀ sí lékè. So àwọn ọ̀rọ̀ náà táwọn afọ́ àfi gbọ́ wa tí nǹkan bá ṣẹlẹ̀ wọn náà máa yá lónú àwọn ìké ọkọ̀ láti fi gbé ọ̀rọ̀ tá a bá sọ lẹ́sẹ̀. So bí ẹ̀ jẹ́ ni àpẹẹrẹ ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìké oníwọ̀nba. báwo ni ẹ ṣe di ẹni tó bára yín ní agboolé òṣèré ìjẹ́ ó tiẹ̀ ní ọ̀gá kan tẹ́ gba ibẹ̀ kọjá. Igi kan ò kì í dágbó ṣe o torí wọ́n ní igi mọ́gilé dìgbò ìtàkùn mọ́tàkùn ní dọ́dọ̀ àwọn ìjẹ̀gbọ́n pẹ́pẹ́pẹ́ tá a bá fojú rí náà ló máa dògùn. Ẹ̀gbọ́n mi ló ń ṣe láàrin Òde Àjò. Èmi náà ti ṣe láti primary school lódòye títí wọ secondary school. Ẹ̀gbọ́n mi ló ń ṣe tó fi wù mí ṣe dáadáa tí mo fi join wọn. Lára àwọn tí mo dẹ̀ ti gba ara wọn kọjá àtàwọn tá a jọ lájọṣepọ̀ because through àwọn tá a jọ kóra wa jọ lájọṣepọ̀ ni mo ṣe ní kí ọ̀gá mi méjì mẹ́ta. Kì í ṣe pé mo kó lọ́dọ̀ Òde Àjò mo tún wá bọ́ sọ́dọ̀ ọ̀gá mi bí ká kóra wa jọ ọ̀gá kan kọ́ wa máa kọ́ wa tá a mọ̀ pé ní ìmọ̀jú wa ló ń gbà ẹ̀. So ara wọn ni alàgbà Taofik Salami Modusi àwọn èèyàn bẹ́ẹ̀.
bàbá tí ò rújú lẹ́ ń sọ̀rọ̀ báwọn. Mondo CS. Ní ọwọ́ ara yín gangan ó ti máa tó sinimá mélòó tẹ́ gbé jáde, and then kejì ẹ̀ ni pé láti bá yẹn kópa wọn pé àlè kàtán yóò ti lé ní 100 méjì àgbélò. Olódùmarè lè sọ iye pẹ̀lẹ́ ní ìkọmọ ìkéré tá a ṣe bẹ̀rẹ̀ yìí. So sinimá tí mo wá kópa mi mo lè ka ìmọ̀pọ̀ bí o lè sọ yìí látò tí rẹ̀, ṣùgbọ́n tí ọwọ́ ti mi jáde, mo ṣiṣẹ́ fún Àsùnmọ́ film production. Fíìmù tèmi gẹ́gẹ́ ní Ọ̀pá Ọ̀rànmíyàn, Àsùnmọ́ ló gbé jáde. Obìrì part 1 and 2, 3 àti Ológun Ẹrú 1 and 2, 3. Mo ṣe Ẹ̀là Ìlẹ̀kẹ̀ 1 and 2. Mo dẹ̀ tó kọ́ èmi ni mo kọ́ Ẹ̀là Ìlẹ̀kẹ̀ náà. Ẹ dákun mi sà fẹ́ bèrè pé kan báwo ni Dìgbòlujà yẹn ṣe wáyé, Dìgbòlujà báwo ló ṣe wáyé? Ṣe rí nígbà tí àwa ṣe kéde táwọn ṣe àwa dé tíátà yẹn ní ká máa ṣe stage ká lọ tọ́ ká ṣe máa ń láàgì ń dogun mọ́ra ìyá pọ̀ kí kóòbù kọ́rọ̀ kì í lo ó dé sapá. Àwọn kan lọ́wọ́ gbà ọkùnrin sí máa múra bíi Dìgbòlujà múra bíi Dìgbòlujà bíbí ìjà èèyàn. So most time tó bá rí mi ní stage yẹn máa ń sábà kóòbù kọ́rọ̀ tó fà á ní ẹbí tí Dìgbòlujà ń jẹ jáde. Ní agboolé òṣèré onítíátà wọ́n ní gbogbo ọmọge tó bá fẹ́ kópa níbẹ̀ àfi kó gbà fún ọkùnrin kan. Ṣé lóòótọ́ ni àbí ohun tí ojú àwọn èèyàn rí ni wọ́n sọ? Àhesọ ni lórí ìbàdàn bá tó bẹ́nìkan lájọṣepọ̀ tó o bá gùn tó mọ̀ art producer tó mọ̀ pé ó fìtì ró kan nù ṣe òun ó máa wáyà fún ẹ lówó ẹ̀ afẹ́kọ̀ọ́gbó kàpá bẹ̀ tó bá mọ̀ art bọ́ ẹ tí ò mọ̀ art náà ló máa sọ pé wọ́n lo òun bí àwọn tó ń lo ẹ̀ bí àwọn bá wọn ní ìkọ̀ọ̀kan ni ṣe mọ̀ kí n rí ọmọ kan sí bí àwọn location kan mọ́ rí ọmọ kan tó mọ̀ art èmi náà wá fẹ́ ya fíìmù ẹ bá mi wá gẹ́ báyìí lọ àwọn tó bá súnmọ́ mi ló wá gbé ẹ̀rí tí ò lu wa ilé ọdún ó ti ń bá ọmọ yẹn lájọṣepọ̀ ló fà á sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tó o bá mọ tó o ṣe dìṣẹ́ ìgbà kan bá ń bẹ lájọṣepọ̀ kan tó fẹ́ lóru. Báwa ǹjẹ́ tí ẹ wà ní bóyá ó níbi táwọn èèyàn lè wá yín sí bóyá lórí social media social handle níbo lẹ wà bẹ́ẹ̀ àfẹnikẹ́ fi nọ́mbà yín síta nítorí ọ̀pọ̀ ní ọmọ ẹ̀dá ìlàmù. Nọ́mbà yẹn ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rí àwọn tó bá fẹ́ rí mi tó bá ti rí nọ́mbà tí kọ́ pé ẹ̀yin máa bẹ́ẹ̀ ṣe lè gẹ́ẹ̀tì mi àbí kọ́ pé Fatai Badmus máa máa ṣe lè gẹ́ẹ̀tì mi bọ̀ àwọn tó wà iṣẹ́ láti bá rí mi ní máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan TikTok because má ti ṣe báyìí wọ́n ń sáré owó máa ń hákì ẹni tí mo ṣe pé. Ìsinmi ara mi. Tó ìmọ̀ràn kan wà tá a fẹ́ jẹ́ kẹ́ bá wa gba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu Jagaban tí. Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọ̀dọ́ tó wù wọ́n ó wù àwọn náà káwọn dàbí Dìgbòlujà àbí bí àwọn míì tó jọ̀gá wọn ṣùgbọ́n tí wọ́n ti lórúkọ àkọ́kọ́ ni pé káwọn lọ ní Ọlọ́run tí èèyàn bá ti ní Ọlọ́run tá rẹ̀ dẹ̀ balẹ̀ gbogbo nǹkan ló ní bí èèyàn bá kánjú gba kọ́kọ́rọ́ ọ̀la lóòrọ̀ ilẹ̀kùn ìbànújẹ́ ló máa fi ṣe lálẹ́ kọ́kọ́ lọ tó wò kó tó pé káyé wá wù ẹ́ ẹlòmíì tó bá ti join tíátà ó ti fi lípò máa ti bẹ̀ di star nìyẹn ẹlòmíì lẹ́yìn tó bá ti lọ́pọ̀tunity tó ṣe fíìmù 2 àbí 3 ó ti fi lípò náà ti ripe yẹn ó ti grow up jáwọn tó bá ń bẹ̀rẹ̀ orúkọ tẹ́ ń wo yẹn Olódùmarè ló bá ń fún yàn lórúkọ èyí tó dáa jù bẹ́ẹ̀ ni pé kéèyàn mọ nǹkan tó ń ṣe ní gbogbo àwọn tó bá níwájú fún wọn lápọ̀nlé tó o bá ti wá rí pé o wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn so ibi tí wọ́n ti sọ̀rọ̀ ẹ ò ní síbẹ̀ tí wọ́n lè sọ dáadáa pa ẹ̀ a mọ̀ pé ọ̀tá ẹni fòdò ọ̀yà Yorùbá fi ní ká torí ọ̀tẹ̀ ká bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ bí irinwó bá ń gan ni irinwó mọ̀ fẹ́ ni tó matter most jù ni pé kíyàn ní tẹríba kó dẹ̀ mọ̀ kan tó ṣe ó sì ní àkókò sí kó tán. Adéṣínà Adéwálé Dìgbòlujà ẹ ṣé.